Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o. Lórí ọ̀rọ̀ ìgbàlà tí mò ń sọ lọ, apá kẹrin rèé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Lónìí ni ìgbàlà wọlé rẹ. Gbólóhùn yìí ló jáde láti ẹnu Jesu Kristi olùgbàlà sí ayé ọmọkùnrin kan tí à ń pè ní Sakeu. Sakeu jẹ́ ọlọ́rọ̀, ó sì jẹ́ agbowó òde. Ó jẹ́ ẹni tó kúrú lọ́pọ̀lọpọ̀. Ó rí i pé Jésù ń wọ Jẹ́ríkò bọ̀. Ó sáré nítorí ó fẹ́ láti rí olùgbàlà. Bíbélì sọ wípé ó fẹ́ láti rí Kristi. Màmá àti bàbá, ṣé ìwọ náà fẹ́ láti rí Jésù olùgbàlà? Ìjọ fẹ́ kí ìgbàlà wọnú ayé rẹ? Ìjọ fẹ́ kí ìgbàlà wọlé rẹ wá? Àwa ọmọ Ọlọ́run alààyè, mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá ẹ̀mí àtìrẹ gbé ní orúkọ Jésù. Ìgbàlà lohun tí a ti ń sọ̀rọ̀ lé lórí. Ìgbàlà a máa wọnú ayé ènìyàn. Ìgbàlà a máa wọnú ilé ènìyàn. Ìgbàlà a máa wọnú iṣẹ́ ènìyàn. Ní ìgbà tí ènìyàn bá ti gba olùgbàlà sínú ayé rẹ̀. Sakeu rí wípé lótìtọ́ òun ní owó. Lótìtọ́ ó jẹ́ ọlọ́rọ̀. Ṣùgbọ́n kò mà sí ìgbàlà nínú ayé rẹ̀. Ipá ló fi ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn. Torí agbowó òde ni. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù wọlé rẹ̀ wá. Gbọ́ mi, kí Jésù tẹ̀ tó wọnú ilé rẹ̀. Bíbélì sọ wípé ó sá lọ sí orí igi nítorí ìṣòro kan bẹ nínú ayé rẹ̀. Ó kúrú jọjọ. Jésù ò lè ráyè rí láàrin ọ̀pọ̀ ènìyàn. Ẹni tó kúrú ni Sakeu jẹ́. Ó sá lórí igi, ó sì dúró síbẹ̀. Torí pé ó mọ̀ pé Jésù láti gba abẹ́ igi yẹn kọjá. Bí Jésù ṣe rí lórí igi, ó ní Sakeu bọ́ sílẹ̀. Nítorí èmi kò ní ṣaláì wọlé rẹ lónìí. Arákùnrin àti arábìnrin, gbọ́ mi dáadáa. Ìwọ náà pinnu pé Jésù láti wọ ayé rẹ lónìí sẹ́. Kí ayé rẹ bá lè nítumọ̀, àní kí ayé rẹ bá lè já síre, kó lè já sáyọ̀ fún. Kí ìlàkọjá rẹ bá lè dópin. Sakeu sọ̀kalẹ̀. Jésù sì wọlé. Lóòótọ́ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kùn pé wọlé ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ìgbà tí Jésù wọlé, Sakeu ní wò ó. Mo dá padà gbogbo ohun tí mo fi gbà lọ́wọ́ ènìyàn. Ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ó sì dá wọn padà. Gbólóhùn tí Jésù wá wí ni wípé Sakeu, lónìí ni ìgbàlà wọnú ilé rẹ wá. Arákùnrin àti arábìnrin, ǹjẹ́ ìwọ náà dá ohun ìní ẹlẹ́lẹ́ni tí o gbà, ìjọ o ti dá padà? Ìjà gidi kọ́ ló fi ń gba ohun ìní àwọn olóhun ìní lọ́wọ́ wọn. Ó sọra rẹ dọlọ́lá nípa ipá àti nípa agbára. Ó wá ro ti Ọlọ́run, òru ọjọ́ ìgbàlà mọ́. Arákùnrin àti arábìnrin,
yá lọ ka ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Lúùkù orí 19 láti ẹsẹ̀ 1. Gbọ́ bí ó ti wí, wà á rí wípé o nílò olùgbàlà nínú ayé rẹ. Kété tí olùgbàlà bá wọnú ayé rẹ wá, ayé rẹ á nítumọ̀ ṣánẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwé Lúùkù orí 19 láti ẹsẹ̀ 1. Ó wípé Jésù sì wọ Jẹ́ríkò lọ, ó sì ń kọjá láàrin rẹ̀, sì kíyèsí ọkùnrin kan wà tí à ń pè ní Sakeu. Ó sì jẹ́ olórí agbowóde kan, ó sì jẹ́ ọlọ́rọ̀, ó sì ń fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe, kò sì lè rí i nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí tí òun ṣe ènìyàn kúkúrú. Ó sì súré síwájú, ó gun orí igi síkámórè kan kí ó ba lè rí i, nítorí tí yóò kọjá lọ ní ibẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹsẹ̀ 5 wípé nígbà tí Jésù sì dé ibẹ̀, ó gbé ojú sókè, ó sì rí i, ó sì wí fún un pé, Sakeu, yára kí ó sì sọ̀kalẹ̀, nítorí èmi kò lè ṣàìwọ ilé rẹ lónìí. Ẹsẹ̀ 6 wípé ó sì yára, ó sọ̀kalẹ̀, ó sì fi ayọ̀ gbà á. Nígbà tí wọ́n sì rí i, gbogbo wọn ń kùn wípé ó lọ wọ lọ́dọ̀ ọkùnrin tí ń ṣe ẹlẹ́ṣẹ̀. Sakeu sì dìde, ó sì wí fún Olúwa pé, wò ó Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo san padà ní ìlọ́po 4. Jésù sì wí fún un pé, lónìí ni ìgbàlà wọ ilé yìí, níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù. Tó bá wo ẹsẹ̀ 10, ó ní nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Mo fẹ́ kó mọ̀ wípé ìdí pàtàkì tí Jésù fi wáyé, òun ni láti gba ẹ̀mí àti rẹ là. Sakeu ò jẹ́ kí ìṣòro òun kó ṣe ìdènà fóun o. Ó sáré gorí igi torí ó fẹ́ ìgbàlà. Ẹni tó mọ rírì ìgbàlà ni. Ìwọ náà láti gbé ìgbésẹ̀ nínú ipò tí ó bá wà, láti tọ̀ Jésù Kristi olùgbàlà wá, nítorí òun nìkan ṣoṣo lẹni tí ó lè gbà ọ́. Ìgbésẹ̀ tó dáa jù láyé, òun ni kí ènìyàn gba Jésù sínú ayé rẹ̀. Tí o bá gba Jésù sínú ayé rẹ̀, ayé á máa gbá abọ́ ẹni gbá bọ́ọ̀lù o. Àbájọ, ó ti gbàdúrà, ẹlòmíì ti ilé àdúrà wọlé àdúrà, ṣùgbọ́n lórí ahọ́n ni o, wọn ò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ẹ̀ṣẹ̀ tó ń dá ní gbogbo ìgbà ló sì ń kọ̀ntínú àti máa dá, ó sì ń wá ìgbàlà kiri. Sakeu fi ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, ó dá ohun tó gbà lọ́wọ́ àwọn ènìyàn pẹ̀lú agídí àti ẹ̀sùn èké, ó dá a padà fún wọn. Ìwọ náà yí padà lónìí. Ọ̀nà tí ó fi lè rí ìgbàlà rèé o. Nígbà gbogbo ohun tí ó ti gbà lọ́wọ́ àwọn ènìyàn pẹ̀lú ìwà ipá àti èké ṣíṣe, dá a padà. O ní láti kọ́kọ́ kúrò nínú ìwà ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn, èké, kó má bá tọmọ lọ́mọ jẹ́. Ìwọ nìkan ló rò pé o gbọ́n lójú ara rẹ o. Arákùnrin àti arábìnrin, ọ̀fẹ́ ní ìgbàlà, ṣùgbọ́n o ní láti rìn wá sí ibi tí wà á ti rí ìgbà, tí ń ṣe ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa. Sakeu sáré fún ìgbàlà, òun náà wá ìgbàlà
ó wò pé kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Olùgbàlà wọ Jẹ́ríkò wá olùgbàlà ti wá sílé rẹ báyìí bí ó ṣe ń gbọ́ mi yìí. Má jẹ́ kí ìwàásù yìí lọ lórí asán nínú ayé rẹ o. Tètè gbà á báyìí. Ṣí àyè lẹ̀ fún jọ wọlé. Jésù sọ nínú ìwé Ìfihàn orí 3. Ẹsẹ̀ 20 ó ní èmi dúró ní ẹnu lẹ̀kùn mo sì ń kàn lẹ̀kùn. Tí ẹnikẹ́ni bá ṣílẹ̀kùn fún mi èmi yóò wọlé mo sì bá jẹ. Ǹjẹ́ o ṣe tán láti ṣílẹ̀kùn ọkàn rẹ sílẹ̀ fún Jésù? Yára ṣílẹ̀ fún báyìí o, torí òun nìkan lẹni tí ó lè gbà ọ́ là. Kò sí ẹlòmíràn tó lè gbà ọ́ àfi Jésù Olúwa wa. Yóò dára fún ọ. Ẹ ṣé púpọ̀. God bless you. Thank you. Jesus is Lord. Wow. Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi aka Kinikinse. God bless you.